A kí wa lórúkọ Kristi sí ibi ìdánilẹ́kọ̀ọ́ Bibeli èyí tí Diocese of Ife Anglican Communion ń ṣe agbátẹrù rẹ̀ lọ́jọ́ tòní fún ìjíròrò wa àti ìfikùnlukù wa. A ní àwọn òdú tó dáńtọ́ méjì tán wà níbí tí wọ́n máa pẹ̀kẹ́ lu àwọn táwọn máa jíròrò lé lórí, wọ́n sì máa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ orúkọ wọn nígbà tí bàbá wa wọ́n kọ́kọ́ bá wa kí àwọn èèyàn wa kú lé. Ẹ ṣé atọ́kùn, orúkọ mi ni àlùfáà àgbà Emmanuel Ọpẹ́yẹmí Ògúnmiládé. Ẹ ṣé púpọ̀, ẹ káàbọ̀ sórí ètò yìí. Màmá wa. Mo kí gbogbo ara lé, a kú ọjọ́ méjì jọ́ mẹ́ta. Orúkọ tèmi ni Ọlásùnbọ̀, arábìnrin Ọlásùnbọ̀ Tóyìn. Ẹ káàbọ̀. Èmi náà tí ó jẹ́ atọ́kùn ètò lónìí ni àlùfáà àgbà Ọlábọ̀dé Ọ̀ṣúnníyì. Gẹ́gẹ́ bí ìṣe àti àkíyèsí tá a máa ń pè wá sí pé tá a bá ní ìbéèrè tàbí ohun tí a fẹ́ fi kún tàbí a fẹ́ ṣe àlàyé lé lórí, ẹ kàn sí wa lórí ẹ̀rọ alátagbà wa tá à ń pè ní GSM lórí nọ́mbà yìí 081-471-94733 lẹ́ẹ̀kan sí 081-471-94733. Ẹ jẹ́ kí a gbàdúrà. A dúpẹ́ bàbá olóore fún àǹfààní iyebíye tá a ní lọ́jọ́ tòní láti lè tẹ́tí gbọ́, láti lè kẹ́kọ̀ọ́ sí. A gbà ládùúrà pé ẹ̀mí yín tó ń kọ́ni tó ń fòye gbogbo yé ni kó darí ohun gbogbo. Ká lè gbọ́ ara wa lágbọ́yé, ká sì lè gbọ́ ara wa lágbọ́yé. Ògo ni fún orúkọ yín. Kọ Jésù Kristi Olúwa wa. Àmín. A ń tẹ̀síwájú lórí àkòrí ńlá gbòógì tá ń gbé yẹ̀wò, ìlànà Ọlọ́run fún ètò níbi ọjà wa. Bí a ti ń wo kókó ẹ̀kọ́ lọ́jọ́ tòní, ìfọkàntánni àti òtítọ́ ní ibi ìtajà. Ìfọkàntánni àti òtítọ́ ní ibi ìtajà. Màmá wa, ẹbí kíkà, ẹbí bá wa gbé yẹ̀wò Lẹ́fítíkù orí 19 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 11 sí 14. Ẹ̀yin kò gbọdọ̀ jalè, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ ṣe aláìṣòótọ́, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ ṣèké fún ara yín. Ẹ̀yin kò sì gbọdọ̀ fi orúkọ mi búra èké, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ bà orúkọ Ọlọ́run rẹ jẹ́. Èmi ni Olúwa. Ìwọ kò gbọdọ̀ rẹ́ ẹnìkejì rẹ jẹ, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ jẹ àrámù. Owó ọ̀yà alágbàṣe kò gbọdọ̀ sun ọ̀dọ̀ rẹ títí di òwúrọ̀. Ìwọ kò gbọdọ̀ bú adití tàbí kí o fi ohun ìdìgbòlù síwájú afọ́jú, ṣùgbọ́n kí ìwọ kí ó bẹ̀rù Ọlọ́run rẹ. Èmi ni Olúwa. Èròǹgbà wa nínú ẹ̀kọ́ tòní ni láti fi yé wa ohun tí ìfọkàntánni àti òtítọ́ nínú ibi ìtajà wa rọ̀ mọ́, ohun tó rọ̀ mọ́, àti ìkejì láti fi yé wa ìdí tí onígbàgbọ́ ṣe ní láti jẹ́ olùfọkàntán àti olóòótọ́ lẹ́nu òwò tàbí ọjà títà rẹ̀. Ìfáàrà wa fún gbogbo onígbàgbọ́, Ọlọ́run ń retí àwọn ojúṣe kan láti ọ̀dọ̀ wa. Pàápàá nílé ìtajà wa, ara àwọn ohun àmúyẹ tí a ń retí tí a sì gbọ́dọ̀ ní ni ìwà rere. Òun náà ni jíjẹ́ olóòótọ́ àti ẹni tí ó ṣe é fọkàn tán. Àwọn àmúyẹ wọ̀nyí ń ṣe àpọ́nlé onígbàgbọ́ lágbo ilé ìtajà. Ti pé síwájú àti síwájú sí ni Ọlọ́run ń retí àwọn ọkùnrin àti obìnrin onígbàgbọ́ tí wọ́n yóò jẹ́ ẹni ìwà bí Ọlọ́run nídìí ọjà títà. Bí àwọn aláìgbàgbọ́ tilẹ̀ ń fi ojú ẹ̀gàn àti àìgbọ́n wò wọ́n. Ní ẹ̀kọ́ yìí, a jíròrò ohun tí ó rọ̀ mọ́ ìfọkàntán àti jíjẹ́ olóòótọ́ níbi ìtajà. A ó sì tún ṣe àgbéyẹ̀wò ìdí tó fi yẹ kí a jẹ́ ẹni tí a lè fọkàntán ní ilé ìtajà wa. A rí wípé ohun tí a pè àkíyèsí wa sí, a pè ní ohun tí Ọlọ́run ń retí
ìdí nìyẹn tó fi jẹ́ pé ní gbòógì à ń sọ nípa onígbàgbọ́ tàbí ọmọlẹ́yìn Kristi pé ara ohun tí Ọlọ́run ń retí lọ́wọ́ wa ju ohunkóhun lọ náà ni pé ká jẹ́ olóòótọ́ àti ẹni tó ṣe é fọkàn tán. Gbà tá a bá ń tẹ̀síwájú a máa rí ohun tí àwọn nǹkan wọ̀nyí túmọ̀ sí, bó ṣe ta gbòǹgbò, bó sì ṣe yẹ ká mú wọn lọ́kùnkúndùn lẹ́nu iṣẹ́ àti òwò tí a yàn láàyò. Fún ìjíròrò wa ní kíá torí àkókò kò sí rárá, a ní láti ṣe àtúpalẹ̀ tàbí ká ṣàlàyé ìjẹ́ yàtọ̀ tí ẹ wà bàbá wa láàrin ohun tá a pè ní òtítọ́ àti ìfọkàntán, àwọn kókó ọ̀rọ̀ méjì tá a ń gbé yẹ̀wò lọ́jọ́ tòní. Kí la lè fi wọ́n wéra wọn? Ẹ ṣé olóòtú. Ní ṣíṣe àlàyé ìyàtọ̀ láàrin òtítọ́ àti ìfọkàntán. Òtítọ́ òun ni sísọ ohun tí ó tọ́, ṣíṣe ohun tí ó tọ́, rírìn ní ọ̀nà tó tọ́, kéèyàn máa ṣe àwọn nǹkan wọ̀nyí tí ó wù Ọlọ́run, òun náà ni òtítọ́. Ìyàtọ̀ sì wà láàrin òun àti ìfọkàntán. Òtítọ́ jẹ́ gẹ́gẹ́ bí ìpìlẹ̀ fún ìfọkàntán. Ìpìlẹ̀ fún ìfọkàntán, nítorí pé láìsí òtítọ́ ìfọkàntán ò lè sí. Láìsí òótọ́ bẹ́ẹ̀ ni kò lè sí. So fún ìdí èyí ẹni bá fọkàntán ni ó gbọ́dọ̀ rí pé ẹnìyẹn gbọ́dọ̀ jẹ́ olóòótọ́. Ó ṣe fọkàntán. Ó ṣe fọkàntán. Because tó bá sọ pé ó jẹ́ ẹni tí à ń fọkàntán láìsí òótọ́, ó dàbí pé so ní àkótán òun ni wípé òtítọ́ ní ìṣokùnfà ìfọkàntán. Ìkan ń fà kan lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Wọ́n ń fara wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Ok. Màmá ṣé bẹ́ẹ̀ náà ní iṣẹ́ gbàgbà bí? Mo gbà bẹ́ẹ̀ pẹ̀lú bàbá dádì wa nínú Olúwa wípé òtítọ́ ni ìpìlẹ̀ ìfọkàntán ni. Ìpìlẹ̀ ìfọkàntán ni. Bẹ́ẹ̀ ni. Ẹni tá a bá fẹ́ fi ọkàn tán a gbọ́dọ̀ rí pé ó jẹ́ olótìtọ́ ènìyàn. Méjèèjì okòra wọn. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Tá a bá fọkàn tán aláìṣòtítọ́ ènìyàn àti ẹni tẹ́ fọkàn tán àtẹni tó fọkàn tán yàn. Ó ti di nǹkan mi abẹ́ẹ̀kọ́ ó ti fẹ̀yìn wọn bẹ́lẹ̀ ọ̀dà. Ká wá tẹ̀síwájú níwọ̀n ìgbà tá a ti mọ̀ wípé ìkan bí kan ni ìkan fà kan lọ́wọ́ wọ́n jìjọ ń lọ gbogbo ẹ̀ lè ṣe déédéé. Ká wá wò ó, wọ́n wá ní ká jíròrò lórí àwọn ohun tí ó rọ̀ mọ́ jíjẹ́ olóòótọ́ ẹ̀ àtẹni tó ṣe ìfọkàntán, pàápàá lẹ́nu ìta iṣẹ́ wa tàbí owó wa bí ilé ìtajà wa. Kí ló rọ̀ mọ́? Ibi ìtajà wa ó jẹ́ ibi tó so wá pọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, tó jẹ́ pé ìwà tá a bá ń wù ńbẹ̀ ó máa tètè farahàn, àwọn ènìyàn máa tètè rí. Tá a bá wá jẹ́ olóòótọ́ àti olùfọkàntán níbi owó wa, lóòótọ́ ó lè má rọrùn ní ìbẹ̀rẹ̀, ṣùgbọ́n nígbà tó bá ń tẹ̀síwájú nínú òtítọ́ yẹn, nígbà tó bá ń tẹ̀síwájú nínú pé àwọn oníbàárà rẹ̀ lè fi ọkàn tán, wọ́n lè sinmi lé, wọ́n lè gbọ́kàn lé, nígbà náà iṣẹ́ yẹn á wá jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìdí tí bàbá fi ń sọ lẹ́ẹ̀kan wípé òtítọ́ jẹ́ ìpìlẹ̀. Òtítọ́ la gbọ́dọ̀ gbé okòwò tó wù ká máa ṣe, orí òtítọ́ la gbọ́dọ̀ gbé lé. Okòwò tá a bá fi àgàbàǹgebè gbé kalẹ̀ kì í tọ́jọ́ lórí àìṣòdodo. Òtítọ́ gẹ́gẹ́ bó ti máa ń gbé orílẹ̀-èdè lékè, bẹ́ẹ̀ náà ló ń gbé ẹnì kọ̀ọ̀kan tó bá fi ọkàn Ọlọ́run láti sòtítọ́, bẹ́ẹ̀ ni ó ṣe gbé lékè lẹ́nu okòwò rẹ̀. Bẹ́ẹ̀ ni ó pè fún pé a gbọ́dọ̀ jẹ́ ẹni tó bẹ̀rù Ọlọ́run ká tó lè jẹ́ olóòótọ́ níbi iṣẹ́ wa. A gbọ́dọ̀ lè ṣẹ́ra wa, a gbọ́dọ̀ lè ní àfojúsùn pé òtítọ́ yìí máa dìmú ni. Àwọn èèyàn gbọ́dọ̀ mọ̀ mímọ́ òtítọ́, nípasẹ̀ bẹ́ẹ̀ ohunkóhun tá a bá ṣe. Bàbá wa wọ́n ní kí ni àwọn ìdí tó wá fi yẹ kí a jẹ́ olóòótọ́ àti ẹni ìfọkàntán? Ẹ ti mẹ́nu bà díẹ̀, ṣùgbọ́n ká tún wò sí kí làwọn ìdí gangan pàtó. Ẹ̀jọ̀ èèyàn náà lè wò pé ní yóò ṣe bákan o, ṣùgbọ́n kí nìdí? Ẹ ṣé atọ́kùn.
bí gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti sọ, ìwé òwe orí 14 ẹsẹ̀ 24 bí ó ti sọ pé òtítọ́ tàbí òdodo ló máa ń gbé orílẹ̀-èdè lékè, ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ni ẹ̀gún orílẹ̀-èdè. Tó bá wá jẹ́ bẹ́ẹ̀, tí òtítọ́ bá lè gbé orílẹ̀-èdè lékè, ìyẹn ń sọ fún wa pé lẹ́nu ìtajà wa òtítọ́ náà ó gbọ́dọ̀ mú wa ṣe rere. pé kò sẹ́ni tí ò fẹ́ kárẹ́ okòun jẹ́ ní òkè ní gíga. ẹ ṣé, títorí pé ara nǹkan tí ìwé sáàmù orí 1 ẹsẹ̀ 1 àti 3 ń sọ nìyẹn, pé ẹni tí ò bá rìn lé ọ̀nà àwọn ènìyàn búburú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ẹsẹ̀ 3 ń sọ pé irú ẹni bẹ́ẹ̀ yóò dàbí igi èyí tí a gbé sí etí ìpadò tí ń mú èso rẹ̀ wálé àkókò rẹ̀, ìpè ohunkóhun tó bá dọ̀wọ́lẹ̀ yóò ṣe ní rere. Olóòótọ́ tó bá ń ṣòwò ó di dandan kí ohun tó bá ń ṣe kó máa lọ ní déédéé. Ẹ ṣé. Ìdí náà àti rí bàtà. Màmá, kí lẹ fẹ́ fi kún bẹ̀rẹ̀ báyìí? Àfikún kékeré tí mo fẹ́ ṣe ni pé inú ìwé Tímótì yẹn ó sọ fún wa pé ṣùgbọ́n ìwà, Tímótì orí 4 ẹsẹ̀ 5 yẹn ó ní ṣùgbọ́n ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Kò sí sẹ́ni tí ò fẹ́ jèrè. Kò sí. Wọ́n á ní èrè ńlá. Èrè ńlá. Èrè kékeré wà. Èrè kékeré wà. Èrè kékeré, ìdí tó fi jẹ́ èrè kékeré ni pé ó máa eléyìí tí ò bá gbélérí òtítọ́ yẹn kò ní tọ́jọ́. Kò ní tọ́jọ́. Òró gùdùgùdù dá wáíwáí ni Yorùbá pè é. Ṣùgbọ́n ohun tá a bá gbélérí òtítọ́ Kristi, bó ti wù kó wò bẹ́ẹ̀ bó ti wù kó mọ, èrè kékeré tá a bá jẹ ń bẹ̀, nǹkan nílá la fi ṣe. Nǹkan nílá la fi ṣe. Torí bẹ́ẹ̀ ni Bíbélì ṣe sọ pé ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn. A ò gbọ́dọ̀ wá owó bí ayé ti ń wá. Àwa gẹ́gẹ́ bí Kristieni, a ò gbọ́dọ̀ sáré kọjá Ọlọ́run wa. Àwa rí i pé ìdí fẹ́nikẹ́ni tó fẹ́ tó wérè, èrè tí ó tọ́jú àti ìgbéga gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ, ó di dandan kó títọ́ kó wà ní ìwà àti ìṣe ẹ̀. Ẹ ṣé púpọ̀. Màmá wa, wọ́n wá ní báwo ni Kristieni ṣe lè jẹ́ olóòótọ́ àti ẹni ìfọkàntán ní ilé ìtajà. Wọ́n fi àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run kan síbi ìtayé màá fẹ́ ká wò. Tẹsalóníkà kìíní orí 4 ẹsẹ̀ 11 àti 12. Bàbá wo Lẹ́fítíkù orí 19 ẹsẹ̀ 35 àti 36. Èmi náà wo Fílípì orí 4 yẹn, àwa sopọ̀ mọ́ra. Màmá. Tẹsalóníkà kìíní orí 4 ẹsẹ̀ 11. Àti pé kí ẹ̀yin kí ó máa dùn gidigidi láti gbé jẹ́, láti máa gbọ́ ti ara yín, kí ẹ máa fi ọwọ́ yín ṣiṣẹ́ gẹ́gẹ́ bí àwa ti pàṣẹ fún yín, kí ẹ̀yin kí ó lè máa rin ìrìn ẹ̀tọ́ sí àwọn tí ń bẹ lóde, kí ẹ má lè ṣe aláìní ohunkóhun. Lẹ́fítíkù orí 19 ẹsẹ̀ 5-40 bẹ́ẹ̀ ni. Ẹ̀yin kò gbọ́dọ̀ ṣe àìṣòdodo ní ìdájọ́, ní ìwọ̀n ọ̀pá, ní òṣùwọ̀n ìwúwo tàbí ní òṣùwọ̀n onínú, òṣùwọ̀n òtítọ́, òṣùwọ̀n ìwúwo títọ́, òṣùwọ̀n éfà òtítọ́ àti òṣùwọ̀n hínì òtítọ́ ni kí ẹ̀yin kí ó ní. Èmi ni Olúwa Ọlọ́run yín tí ó mú yín láti ilẹ̀ Íjíbítì jáde wá. Ẹ ṣé. Fílípì orí 4 ẹsẹ̀ 8 ó ní àkótán ara, ohunkóhun tí ń ṣe òótọ́, ohunkóhun tí ń ṣe ọ̀wọ̀, ohunkóhun tí ń ṣe títọ́, ohunkóhun tí ń ṣe mímọ́, ohunkóhun tí ń ṣe fífẹ́, ohunkóhun tí ó ní ìròyìn rere, bí ìwà títọ́ kan bá wà, bí èyìn kan bá sì wà, ẹ máa gba nǹkan wọ̀nyí rò. Ìbéèrè wa ni màmá wa, báwo ni Kristieni ṣe lè jẹ́ olóòótọ́ àti ẹni ìfọkàntán nílé ìtajà? Tàbá sopọ̀ mọ́ àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tá a kà yìí. Ọ̀nà àkọ́kọ́ tí Kristieni fi lè jẹ́ olóòótọ́ ni pé kí Kristieni ó kọ́kọ́ múra láti fi ọwọ́ rẹ̀ ṣiṣẹ́. Ọwọ́ rẹ̀ kó kọ́kọ́ fi ṣiṣẹ́. Ọ̀nà kejì tí mo mìn pé kéèyàn fọwọ́ ẹ̀ ṣiṣẹ́ ni pé ọ̀nà pọ̀ táwọn èèyàn fi ń rówó nísìí o, ó pọ̀ káàkiri, ṣùgbọ́n Kristieni là ń sọ nípa rẹ̀. Ó pọ̀, ṣùgbọ́n Kristieni là ń sọ nípa rẹ̀, a gbọ́dọ̀ lè fọwọ́ wa ṣiṣẹ́. Ìkejì ni pé kì í tán ní jẹ. Ìkejì ni pé a gbọ́dọ̀ jìnnà sí òṣùwọ̀n èké lẹ́nu iṣẹ́ wa.
Kristieni kì í lu agolo nídìí, kì í gbá agolo lẹ́gbẹ̀ẹ́, kì í fomi gbóná ṣe kó bí owú. A gbọ́dọ̀ jẹ́ kí owó ọ̀yà alágbàṣe, a gbọ́dọ̀ jẹ́ kó sun ọwọ́ wa. Gẹ́gẹ́ bí Bibeli ti sọ nínú ìwé Lítífítíkù. Ẹni tó bá bá wa ṣiṣẹ́, a gbọ́dọ̀ jẹ́ olóòótọ́ sí i. Wọ́n gbọ́dọ̀ lè fọkàn tán wa pé ìyá yìí tí ń bá ṣiṣẹ́ yóò sanwó mi lákòókò rẹ̀. Tí mo bá bàbá yìí ṣiṣẹ́, yóò sanwó mi fún mi lákòókò rẹ̀. Rárá sà. Àti bàbá àti màmá bá a ṣe ń ṣiṣẹ́, a gbọ́dọ̀ jẹ́ kí àwọn tó ń bá wa ṣiṣẹ́ kí wọ́n rí òtítọ́ Ọlọ́run àti ìfọkàntán nínú wa. Ọlọ́run ràn wá lọ́wọ́. Bẹ́ẹ̀ni, ìfọkàntán nìyí tó bá ti sọnù nínú iṣẹ́, tí òtítọ́ bá ti sọnù nínú iṣẹ́ téèyàn bá ń ṣe, iṣẹ́ yẹn ti di òfìfo. Béèrè wa tó wá fẹ́ kàdé lẹ̀ wọ́n ní ká jíròrò àwọn èrè tó wà nínú jíjẹ́ olóòótọ́ àti ẹni ìfọkàntán ní ilé ìtajà. Ǹjẹ́ èrè wà? Bàbá wa, èrè wà. Èrè wà o. Èkíní ọ̀nà ni wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ní ìwé Sáàmù orí kìíní ẹsẹ̀ ìkíní àti ìkẹta wípé ìbùkún ni fún àwọn tí kò rìn nínú àìṣòdodo, nínú àìníwà bí Ọlọ́run, nínú àrékérekè ẹni tí ó bá rìn nínú rẹ̀ ìbùkún ni fún. Ó lọ sí ẹsẹ̀ kẹta, ó ní irú ẹni bẹ́ẹ̀ yóò dàbí igi èyí tí a gbìn sí etí ìpadò tí ń mú èso rẹ̀ wọlé àkókò rẹ̀, ìpè ohunkóhun tí irú ẹni bẹ́ẹ̀ bá dọ́wọ́lé ìpè yóò ṣe ní rere, yóò jẹ́ rere. So fún ìdí èyí a rí wípé èkíní irú ẹni yẹn ohun mẹ́ta, ohun bíi mẹ́rin làmú nínú ibi tí a kà yẹn. Òun náà ni wípé irú ẹni bẹ́ẹ̀ ohun tí a bá gbìn sí etí ìpadò greenish, that is yóò ewé a máa wù yàn ní, èso rẹ̀ a máa wù yàn ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ náà ni ẹni tó bá jẹ́ pé torí ṣe rí etí ipa odò yẹn, ìyẹn gan la ń pè ní òtítọ́. Ẹni bá gbé ọjà rẹ̀ lé orí òtítọ́, ìyẹn gan ní ipa odò yẹn. Ìkejì òun náà ni pé èso rẹ̀ ìyẹn ní èrè tó bá mú jáde yóò máa pé. Èrè a máa pé. Yóò máa pé. Òun ni wípé yóò so èso jáde ní àkókò rẹ̀. Then ewé rẹ̀ kì yóò sì rẹ̀. That is ọwọ́ rẹ̀ ò ní lọlẹ̀. Ó lè ara, ó lè tiẹ̀ mi kò ní lè já. So ohunkóhun tó bá ń ṣe yóò máa rí èrè ńbẹ̀. Ìkẹrin òun náà ni pé ohunkóhun tí ó ṣe ni yóò máa ṣe déédéé. Sure, nítorí pé ó di dandan, nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run ló jẹ́ kí a mọ̀ pé ọwọ́ alápọn òun náà là ń mú sanra, nítorí pé ó ń ṣe àpọn nínú Olúwa, ó ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú Olúwa. Ọ̀nà rẹ̀ gbọ́dọ̀ dára. Ọ̀nà ẹ̀ gbọ́dọ̀ dára, ọ̀nà wa dára o. Bá a ti ń gbọ́ tá a sì ń pinnu nílé láti jẹ́ olóòótọ́ àtẹni ìfọkàntán, mo lọ́nà wa dára o. Màmá wa, ẹ fẹ́ fi kékeré. Àfikún kékeré tí mo fẹ́ fi kún ni pé irú okòwò bẹ́ẹ̀ téèyàn bá fi òtítọ́ Ọlọ́run gbé kalẹ̀ tó sì ń fi òtítọ́ Ọlọ́run ṣe, irú okòwò bẹ́ẹ̀ máa ń bá ní dọjọ́ alẹ́. Ó máa ń bá ní dọjọ́ alẹ́. Kì í kú lọ́nà, kì í kú sọ́nà, torí pé Ọlọ́run ó máa mọ́nítọ̀ okòwò yẹn tí ó fi máa tẹ̀síwájú. Bákan náà ó ní pé ọmọ ni o, ilé ni o, tàbí ohunkóhun tá a bá fi èrè tá a rí nínú jíjẹ́ olóòótọ́ ṣe, a máa bá ní dọjọ́ alẹ́. Dádìsà, àwọn kan máa ń fi owó ẹkún, wọ́n máa ń fi ra jẹ̀rín. Wọ́n á gba owó lọ́nà tí ò tọ́, wọ́n á fi tọ́ ọmọ nílé ìwé. Tọ́mọ yẹn bá jáde sà, irú ènìyàn wo ni ó jẹ́? Wọ́n á ló wáṣẹ́ kò ríṣẹ́. Nǹkan kankan dédé ṣẹlẹ̀ ló bá tán. Owó ẹkún ò ṣe fi ra jẹ̀rín. Irú okòwò bí a máa bá ní dọjọ́ alẹ́. Èyí tó wá kángun ẹ̀ ni pé òtítọ́ sísọ lẹ́nu okòwò wa ó ti máa mọ́ wa lára débi pé á bá wa débi gbogbo tá a bá ń lọ. So lópin eré ìje wa láyé, a wà ní àǹfààní láti bá Ọlọ́run nílé láti fi jọba ọ̀run ṣe ìjẹ́. Ó ní èrè tó ga jù. Wípé èrè kí ló jẹ́ fún ènìyàn tó wá jèrè gbogbo ayé tó sọ ìbéèrè. Èyí ò tẹ̀ lérí èrè gbogbo ayé jẹ. Lélẹ̀ tó bẹ́ẹ̀ jẹ ní ayé. Ọlọ́run ràn wá lọ́wọ́. Ìjọba ọ̀run tó ṣe pàtàkì. Gangan ni kókó. Bíbélì ní ká kọ́kọ́ máa lépa. Inú òtítọ́ àti ìfọkàntán láti lè rí
á dẹ̀ rí wípé Jésù gan pàápàá pálúwè fún wa pé ẹ ń bá ti fòótọ́ àti ìfọkàntán ṣiṣẹ́ òun fún rẹ̀ gan ni ó fún lérè. Bẹ́ẹ̀ni. Òwe mínà, Bẹ́ẹ̀ni. òwe tálẹ́ǹtì, ṣe mọ̀ pé ohun tó rọ̀ mọ́ nìyẹn. Bẹ́ẹ̀ni. Àwọn yẹn fòótọ́ ìwé lè tó ṣòótọ́ bẹ́ẹ̀ tó lọ fi pamọ́. Tó lọ rí mọ́lẹ̀. Wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ní. Bẹ́ẹ̀ni, wọ́n tún fẹ́ lòmíì tó fòótọ́ ṣe tiẹ̀ bó ṣe rí nìyẹn. Bẹ́ẹ̀ni. Èyí tá a ní kò ní dínkù mọ́ wa lọ́wọ́ o. Àmín Jésù. Gbárégbáré ò ní gbáre ayé wa o. Àmín o. Ṣùgbọ́n wọ́n ní ká jẹ́ olóòótọ́ ká sì jẹ́ ẹni tó ń fọkàn tán. Pẹ̀lú gbogbo èyí tá a sọ yìí kí ni bí ètò àwọn olóyìnbó ń pè ní advice tẹ́ fẹ́ fáwọn èèyàn wa tán tẹ̀ ń gbọ́ báyìí. Advice mi wà tẹ́sí fẹ́ ṣèpinnu. Ó wà lórí ìwé Àìsáyà orí 40 ẹsẹ̀ 21 yẹn ní 33. Ó ní àwọn tí ó bá dúró de Olúwa. 31 Àìsáyà 31 thank you. Àwọn tí ó bá dúró de Olúwa yóò tún agbára wọn ṣe títorí pé irú àwọn tó bá ń ṣòótọ́ yẹn wọ́n mọ̀ pé Jésù lé ọ̀nà òtítọ́ àti ìyè wọ́n wá dúró lórí òtítọ́ yẹn that is wọ́n dúró de Olúwa irú wọ́n ní pé yóò tún agbára wọn ṣe wọ́n ò fi ìyẹ́ gun òkè bí ìdì wọ́n ò sáré gbogbo jana bá ṣe ń lọ bá ṣe ń bọ̀ yẹn kì ó rẹ̀ wọ́n ogun tó bá ń là kì ó lè gbẹ mọ́ wọn lára nítorí pé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kì yóò sì rẹ̀ wọ́n rìn àárẹ̀ kì yóò sì mú wọn. Torí pé wọ́n jẹ́ olóòótọ́. Torí pé wọ́n ṣe olóòótọ́. Okun àti agbára ó máa fún wọn. Àlàáfíà ó máa wà fún wọn. Ìṣọ́ ààbò àti ìpamọ́ yóò máa wà fún wọn. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé púpọ̀. Màmá wa kí lẹ ní fáwọn èèyàn wa náà. Ìmọ̀ràn mi ò pọ̀. Bíbélì ní nínú ìwé ìfihàn. Ó ní èmi ń bọ̀ kánkán. Èrè mi sì ń bẹ pẹ̀lú mi. Fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀. Téèyàn bá fúrúgbìn òní ò ká èèyàn kò lè gbìn mángòrò kó ká àlùbọ́sà kò ṣeé ṣe téèyàn bá gbìn ní ó ká. Ọlọ́run ràn wá lọ́wọ́. Ṣé gbọ́ ẹ̀yin ará ilé o mo rò pé a ti gbọ́ bá ń ṣe sọ pàápàá àwọn kókó tán sọ yẹn ṣé o fẹ́ kẹ́ okun àtagbára máa jẹ́ tiẹ̀ nínú òwò ẹ nínú iṣẹ́ rẹ nínú gbogbo ohun tó ń ṣe kó máa tẹ̀síwájú gerege òtítọ́ àti ìfọkàntán ò gbọ́dọ̀ mú lọ́kùnkúndùn pabambarì rẹ̀ gẹ́gẹ́ bọ́n ṣe parí ẹ̀ sínú ìwé yẹn pé èrè ẹ̀ ń bọ̀ o yóò san fún oníkálukú o torí náà tí nǹkan ò bá ṣe bó ṣe yẹ kó ṣe fún ọ gẹ́gẹ́ bọ́n ṣe sọ ṣáájú ẹ jẹ́ á yẹra wa wò ẹ jẹ́ á yẹra wa wò káwò bóyá àdúró lórí òtítọ́ tàbí àdúró lórí òtítọ́ nígbà tá a bá ṣe bẹ́ẹ̀ a lè ṣàtúnṣe ohun tí ẹ̀kọ́ Bíbélì àkókò yìí tó wà fún náà tó dálé lórí lélẹ̀ lọ́rọ̀ ìparí wa wọ́n ní òtítọ́ àti ìfọkàntán ní gbọ́dọ̀ jẹ́ ara àbùdá ìwà wa lójoojúmọ́ nínú ìgbésí ayé wa àwọn èèyàn ní àyíká àti àyídà wa gbogbo rí wa gẹ́gẹ́ bí olóòótọ́ àti ẹni tí ó ṣe é fọkàn tán ìbádọ́wọ̀pọ̀ wa gbọ́dọ̀ yàtọ̀ sí ti àwọn aláìgbàgbọ́ a gbọ́dọ̀ máa hùwà ní ìbámu pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run nípa ìgbọ́ràn sí àwọn àṣẹ rẹ̀ má jẹ́ ń fowó dé sí ọ lọ́wọ́ kọ́wó rá kó máa ṣàwáwí gbogbo ìgbà kó máa rálẹ̀ mú tán bá ti déwájú rẹ̀ kó wá di pé wọn ò ní fọkàn tán ọ mọ́ mo gbàládùra èṣù ní gbárí ayé rẹ o tó náà ẹ jẹ́ ká jẹ́ olóòótọ́ àtẹni ìfọkàntán lẹ́nu iṣẹ́ pàápàá lákòókò tá a wà yìí tí gbogbo ẹ̀ dàbí pé ó rí bákan bákan síbẹ̀ ọmọ Ọlọ́run tó ń gbọ́ ó ní láti yẹra rẹ̀ wò àwa náà tá a sì ń gbọ́ tá a sì ń béèrè fún àǹfààní Ọlọ́run wa Ọlọ́run tó máa ń dáríjì ni o bóyá a ti ń ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n tá a dẹ̀ láǹfààní láti gbọ́ lọ́jọ́ òní torí tiẹ̀ náà ni irú ẹ̀kọ́ báyìí ṣe jáde o ó lè ṣe pé ní kò ṣàtúnṣe ìwọ náà dán wò kò rí pé rere ni Olúwa lẹ́ẹ̀kan sí gbogbo àwa tá ń gbọ́ wa tá a bá ní béèrè tàbí àkíyèsí ẹ má jẹ́ á gbàgbé a lè kàn sí wa lórí ìwé ẹ̀rọ ìléwọ́ yìí nọ́mbà wa ní 0814-719-4733 gbogbo aládùúrà wípé oore ọ̀fẹ́ Ọlọ́run
a máa wà nínú ayé wa o. Wọ́n ní ká ṣàṣàrò, wọ́n ní dídúró ṣinṣin ní àárín ọ̀pọ̀ ènìyàn gba ìdúró ṣinṣin nínú ìgbàgbọ́, yẹn pé ìgbàgbọ́ nínú Jésù Kristi ó máa ń mú ìdúró ṣinṣin wa lọ́kùnkúndùn. Àkọ́sórí wa Kọ́ríńtì kejì ẹja sáré gbé yẹ̀wò, màmá wa ṣe ẹ̀ka fún wa ká máa kà tẹ̀lé ẹ̀yin lẹ́yìn. Kọ́ríńtì kejì orí ìkẹjọ ẹsẹ̀ kọkànlélógún. Kọ́ríńtì kejì orí ìkẹjọ ẹsẹ̀ kọkànlélógún. Àwa ń gbèrò ohun rere. Àwa ń gbèrò ohun rere. Kì í ṣe níwájú Olúwa nìkan. Kì í ṣe níwájú Olúwa nìkan. Ṣùgbọ́n níwájú ènìyàn pẹ̀lú. Ṣùgbọ́n níwájú ènìyàn pẹ̀lú. Ẹ jẹ́ kí a gbàdúrà. A dúpẹ́ bàbá olóore pé ẹ tún ti fara yín hàn wá nínú ọ̀rọ̀ yín. Ǹjẹ́ a gbà ládùúrà pé oore ọ̀fẹ́ ẹ̀mí mímọ́ tá a fi ń jẹ́ olóòótọ́ tí wọ́n ó fi lè fọkàn tán wa, bàbá ẹ fi fún wa o. Àmín Jésù. Gbogbo ibi tí ó bá ti yẹ ká ṣe àtúnṣe, ẹ jẹ́ ká lè ṣe àtúnṣe tó yẹ. Àmín. Ká máa rọ́wọ́ yín sí rere. Àmín Jésù. A dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa àlùfáà àgbà Ọpẹ́ ní Ògúnmiládé, ẹ ṣé púpọ̀ tẹ́ wá. Ẹ ṣé. Bákan náà màmá wa a dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ wá, a mọ̀ pé tá a bá tún pè yín ẹ tún jẹ́ wa síwájú àti síwájú sí, ẹ máa gbádùn Jésù. Àmín Jésù Jésù. á sì máa dára sí yín. Àmín. Bákan náà la dúpẹ́ lọ́wọ́ amójú ẹ̀rọ wa tí ó ń gbohùn wá sílẹ̀. Oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run yóò máa bí sínú ayé yín. Àmín Jésù.